dákọjá ìbẹ̀rẹ̀ kan sí. Sewu. dákọjá ìbẹ̀rẹ̀ kan sí. Sewu. Wallahu yasimuka minan nas. La takhafu daraka wala tasha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Amin. àti gbá wọn àtàgbà wọn ọlọ́run má fi kan dà wọ́n láàmú. Amin. ìpínlẹ̀ Kwara lápapọ̀ ọlọ́run má jẹ́ á rí wàhálà. Amin. gbogbo rògbòdìyàn tí ń lọ káàkiri ọlọ́run bá dá wa burú. Amin. wàá sọ wa ní Emirates lápapọ̀. Amin. mo kí bàbá Balógun Alánàmú Adamallahu wa yatahu. ọlọ́run bá kí yín o. Amin. bàbá Balógun Ajíkòbí ọlọ́run bá kí yín. Àmín. ọlá Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. mo kí bàbá wa àgbà níjòkó. Adamallahu wa yatahu. bàbá wa àgbà nímàlẹ́. Adamallahu wa yatahu. ọlọ́run mọ́sá wọlé àwọn tẹ tara wọn jáde ọlọ́run bá ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́. Amin. má dààmú yín má wàhálà yín. Àmín. wọ́n fi kí bàbá wa ìmáàmù ní Gàmbàrí, bàbá wa ajánẹ́sẹ́ àgbà, bàbá wa bàbá náà ohun àgbàlagbà mo kí ẹ dákun torí àkókò yìí. mo kí bàbá wa àgbà, bàbá Sẹ́ríkì Màlàmí, Adamallahu wa kárí yatahu. yín pẹ́ o. Amin. wọ́n á kí bàbá wa àgbà, bàbá wa Wálí of Ìlọrin, Adamallahu wa ọlọ́mọsàjà rí yín pẹ́ o. Amin. bàbá wa àgbàlagbàjì, mo kí bàbá mama àgbàjì, mo kí gbogbo àwọn àgbàlagbà, bàbá mama aláya mo kí o. bàbá Sẹ́ríkì, bàbá Mákàmá mo kí. Anakum. mo kí gbogbo àgbà rẹ̀ dákun torí àkókò ni. bàbá wa àgbà, bàbá wa Àjàrà mo kí pípọ̀. bàbá ń pàkátà mo kí. Anakum mo kí Allah. gbogbo àwọn prof wa nípa kó ara fẹ́ra kù. mo kí bàbá wa nígbẹ̀dẹ̀, Allahu wa ẹ kú yatahu. àfọmọnìyàn sí o. ọlọ́run bá mójútó yín o, yóò ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlá Ànábì wa Muhammad wa. Sallallahu alayhi wa mo sallam. kí bàbá wa pọtákó ọlọ́run bá dó ti gbogbo yín. Amin. ẹ dáhùn torí àkókò ni. mo kí bàbá wa àgbà, bàbá Fúnṣọ́ Bàbú wọn wà ń bẹ̀, bàbá Ìmọ̀mọ̀fà, ẹ dákun àsìkò ní o. bàbá Gold wọn á kí bàbá Kéké Kamal, ọlọ́run bá kí bàbá Justice Kamal, ẹ kárí gbogbo tí ń jẹ́ fámìlì bàbá Alájí àgbà. Anakum Allah. wọn á kí bàbá wa tá a wà lábẹ́ àbúrẹ́lẹ̀ àwọn lónìí, Adamallahu wa yatahu. bàbá Alájí àgbà tòní. Adamallahu wa yatahu. ìdákọ̀ ẹja ibẹ̀ lẹ́ẹ̀kan sí. Adamallahu wa yatahu. ìdákọ̀ ẹja ibẹ̀ lẹ́ẹ̀kan sí. Adamallahu wa yatahu. ọlọ́run mọ́sà wọlé àwọn àgbàlagbà tọ́lá èyí, ọba tó fàánú ẹ̀sẹ̀ yín kù dà àkókò yìí, àláfíà ara tẹ́ ẹ ṣe, gbígbàdúrà tẹ́ fi ṣe bí ti bàbá Alájí àgbà, ọlọ́run sábà fún un. Amin. má jẹ́ ló pápápá o. Amin. ọlá Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. mo kí bàbá wa àgbà ní GRA, ọlọ́run sábà mójútó wọn. Amin. gbogbo mo kí bàbá wa àwọn àfa wa Sheikh Saheed níbo gbogbo yóò kí dákun àsìkò ti lọ. jama alakum lóbìnrin salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. bàbá oníkun kéwú mo kí yín o. bàbá Dáhùn yára bá wa yẹ tẹ̀ o. bàbá oníkun kéwú ti bá a sọ̀rọ̀ ọlọ́run, Allah. àyè yìí sì fún. àmọ́ àwọn àgbàlagbà wọ́n ọ̀nà àwọn àgbàlagbà lára wa lánàá pé báwo la ṣe ṣe táyọ̀ tàṣìlẹ̀ kẹ́lẹ̀, báwo la ṣe ṣe táyọ̀ tó ní kíjì palẹ̀. Allah. ọgbọ́n àgbàlagbà tí ẹ̀fà yìí wọ́n lẹ̀hún náà, àlùbáríkà náà ọlọ́wọ́ bá àjọ́ràn yìí o. Amin. ọlá Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. bàbá wa Alájí àgbà Rahimahullah. rahimahullah, àyà kan náà ni mo fẹ́ fi ṣe táṣíà mi látara bàbá wa àlífà tànà tí wọ́n lọ yìí, ọlọ́mọ ayá fi wọn. bàbá sí ìsọfún láì rọ́mọ ayá fi wọn. àlífà níjẹ ọlọ́run yá fún wa tó ti lọ, bàbá sí sultan ọlọ́run yá fún wọn. èyí ọmọ àṣìmọ̀ nípa ìgbésí ayé bàbá Alájí àgbà, pé báwo ló ṣe rí báyìí. bí èèyàn bá ní ẹ fẹ́ kọ̀rọ̀ ń pa àbá ò lè kọ́ tán. àmáyà kan lọ́sáré wá sí mi lórí níjòkó mi yìí. bàdà bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Al-Qur'ani sọ pé amaziba alladhina ijtarahum sayyiati
أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم سواء. àmọ́ yàkùn mú. wọ́n bá lọ sí sọ́ọ̀tù jásí àyà 21 ó yẹ kó rí kàràkàrà bẹ̀. àwọn èèyàn ní a máa ń dàrú mọ́lọ́ lọ́wọ́ kì í dàrú. ìṣẹ́jú méjì náà mo fẹ́ lò. àmọ́ àṣìbẹ́lẹ́dínà jìdánù sayyi'ati ànàjì aláhùnmù kàlẹ́dínà àmọ́nú àmìlù sọ́lẹ̀àtì. Ọlọ́run ní ẹni tí ò dẹrù rẹ̀ dáadáa àwọn tó pe gbogbo tí wọ́n wáyé wá ṣe jìdánù sayyi'ati àbáyé jẹ́ ni ànàjì aláhùnmù kàlẹ́dínà àmọ́nú àmìlù. wọ́n wá báyé jẹ́ ọwọ́ abẹ́bí jẹ́ ọwọ́ abalẹ̀ jẹ́ ọwọ́ abàdúgbò jẹ́ ọwọ́ abẹ́sìn ọlọ́run ọba jẹ́ àwọn tó pe tí wọ́n mójútó láyé tiwọn tí wọ́n wá ṣe nìyẹn Ọlọ́run ní. ànàjì aláhùnmù kàlẹ́dínà àmọ́nú. Ọlọ́run tí wọ́n jà tó pé alladina amanu wa amilu sayyiat. wa amilu solihati. sáwàá fà wọn wọn ń wé àwọn tó jásí pé alladina amanu. wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́. wa amilu solihati. wọ́n wáyé wọn wá ṣe láti bẹ̀rẹ̀ ayé wọn dópin iṣẹ́ rẹ̀ ni. sawa'an mahyahu wa mamatuhu. Ọlọ́run ní àwọn tó ń ṣeré ni tí wọ́n ṣeré láyé bíi bàbá alájẹ àgbà yìí tí wọ́n mójú tó ń tọ́kàn láyé ayé yìí Darul Amal iléeṣẹ́ ni àmọ́ àìrà ni Darul Jaza àlìkíámà òun ní ilé ẹ̀san Kùránì àyà kan náà ni ó sì dé mọ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́kàràkàrà Surat Al-Imran 185 ó ní kullu nafsin dha'iqatul mawti wa nabluukum bis-sharri wal khairi fitnatan kullu nafsin dha'iqatul mawti wa innama tuwaffawna ujurahum yawmal qiyamati faman zuhziha 'anil nari wa udkhila al-jannata faqad faz wa mal hayatud dunya illa mata'ul ghurur. ilé tà àti ṣiṣẹ́ láyé àlìkíámà nílé ẹ̀san bẹ́ẹ̀ tí oríṣẹ́ yẹn wọ́n jọ dì sí fún ẹ àwọn tí ń ṣiṣẹ́ pọ̀ láyé gan bí iṣẹ́ bá ṣe lè pọ̀ tó tí ọba ti sí mímọ́ ń bẹ Ọlọ́run nígbà. wàhálà ìnàmá iṣẹ́ rẹ̀ iṣẹ́ tà ń sọ ohun bó ṣe tó nì wọ́n Kùránì rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ìlàsì tí ọba sí ní máa ń bẹ láfíra àwọn méjì tí wọ́n ṣiṣẹ́ tọ́lọ̀ ń gbà kan tí ó gbà kan Kábílà tí Ábílà ṣiṣẹ́ Ọlọ́run gbà tí Ábílà Ọlọ́run ọ̀gbà tí Kábílà nígbà tó wá ní kí ló dé tó ọ̀gbà tó Ọlọ́run wá ń sọ fún yí pé o. innama yataqabbalu Allahu minal muttaqin. ẹni bá bẹ̀rẹ̀ ní Ọlọ́run tó bá ṣe mímọ́ lè ní gbàṣẹ́ sẹ́rí Àlájì àgbà bó bá pé ọpẹ́ wọn ṣe di ẹrù tọ́pọ̀ tó hun bọ́dọ̀ ń bá tú ẹrù wọn wò tó bá tí ọ̀fẹ́ ń bẹ̀ yọba ṣe wọn jẹ́ o. àwọn tí wọ́n má jù láyé tí wọ́n mọ́ àwọn ànábì Ọlọ́run ni àwọn ni wọ́n má jù. nígbà tọ́lọ̀ ń fúnra ara rẹ̀ òun lọ́wọ́ wá sàwọn lẹ́sà ọwọ́ aróyìn náà nígbà tí ń kàn án bọ̀ ó nígbà tí ń kà wùjá tì náà. àtẹ̀yìn ìmọ̀ àlàkómi yìí náà fáwọn dàrájà tí máa ń dàṣà. nígbà tí wọ́n ka gbogbo wọn ó wá kà wọ́n títí àtẹ̀sà tó sà wọ́n ó kà wọ́n títí bí wọ́n ṣe jẹ́ ní ire ìgbà tí ó wàá sọ̀kalẹ̀ rẹ̀ lọ sí An'am ìgbà tó lọ́n fẹ́ sọ̀kalẹ̀ àyà kan tí máa ń bà mí lẹ́rù àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí ànábì Ọlọ́run ni wọ́n o àwọn tá a sọ pé wọ́n dáa jù wá lọ àwọn tá a sọ pé wọ́n má jù wá lọ ọgbà lọ́wọ́ wàá sọ̀kalẹ̀ àyà ń bó ṣe ìmọ̀ tó wọ́n sọ̀kalẹ̀ sínú torí àsìkò Ọlọ́run ní wà. láwọn àṣìràkù. ọ̀nà ìlà àṣìràkù tó bá kú mo ṣe ìyín tó iná tí mo lẹ́ni ire ni yín o. làbítọ̀ ni ó máa kànú yàmọ́lú. gbogbo ń tẹ̀sẹ̀ wọn kì í sì bàjẹ́ tó apẹ́ bá ṣe bọ̀ bàbá wa Àlájì àgbà
ẹ jẹ́ Allahu ta'ala anhu ọlọ́run mọ́sà yọ́nú sí wọn. Tí wọ́n ṣe mímọ́ ni wọ́n fi ṣe lọ́lọ́run wá gbà. Ìbẹ̀rù ọlọ́run ni wọ́n ṣe lọ́lọ́run wá gbà. Wọ́n máa ń ṣe screening fún yàn. Wọ́n máa ń ṣe ọlọ́run ṣe screening wọn wá rí i pé ọkọjá. Ibi tọ́lọ́run ti máa wá dúró dé yàn. Ẹ̀yin ni o. Ọlọ́run wá ṣàánú bàbá ọlọ́run mọ́sà wọlá àánú wọn tí ń ṣe é bọ̀ tipẹ́. Ọlọ́run má dá wà àánú nínú ilé yìí. Ọlọ́run má dá wà àánú nínú ilé yìí. Gbogbo ẹ̀dá tó bá ṣiṣẹ́ láyé. Gbogbo ẹ̀dá tó bá ṣiṣẹ́ láyé. Ìta fi mọ̀ pọ́lọ́ ń gbaṣẹ́ rẹ̀. Ká fi mọ̀ pọ́lọ́ ń gbaṣẹ́. Ká fi mọ̀ pọ́lọ́ ń gbábọ̀ rẹ̀. Ká fi mọ̀ pọ́lọ́ ń gbábọ̀ ẹ̀. Kí ni ṣe fún lẹ́yìn ẹ̀ ni? Kí ni ṣe fún lẹ́yìn rẹ̀ ni? Àwọn àfa pọ̀ ń lọrin. Àwọn àfa pọ̀ ń lọrin. Àmọ́ ẹnu máa ń bà wọn méjì púpọ̀. Ẹnu máa ń kọ́ wọn méjì púpọ̀. Ẹnu máa ń kó wọn púpọ̀. Bàbá ti ní bàbá Alájí àgbà. Bàbá Alájí àgbà tá a dá kọ wọn. Wọ́n ní bàbá Sheikh Adam. Wọ́n ní bàbá Sheikh Adam Al-Alori. Ìtọ́fà ni pé iṣẹ́ àwọn méjèèjì ń pọ̀. Ǹjẹ́ iṣẹ́ wọn pọ̀ lọ́fà? Tọ́lá àwọn tá à ń dákọ̀ yìí. Àwọn tá à ń dákọ̀ yìí. Bàbá ni wọ́n ń sọ ní ìsìn. Bàbá ní bàbá Alájí àgbà à ń sọ àràfà àgbà. Allah. Tájùdà Àdábì. Bàbá ní bàbá Sheikh Adam à ń sọ̀rọ̀ àfẹ́sìn. So àwọn tá à ń sọ yẹn wọ́n dẹ̀wọ̀n àfà. Kódà àwọn àmì ń bẹ bàbá sọ̀rọ̀ bàbá Alágbàgì. Bàbá sọ̀rọ̀ àwọn aláya sọ̀rọ̀ wọn. Gbogbo àwọn tá à ń wí yìí. Àmọ́ àwọn méjèèjì ọlá yìí pèsè wọn. Tí àwọn bá wo bọ́lọ̀ ń ṣe lò wọ́n fún wa nínú tí wọ́n wáyé wá ṣe ìtọ́lọ́hún ń ṣe fún wọn lẹ́yìn wọn òun ni yí pé bàbá tó bí èmi lọ sọ bẹ́ẹ̀ ẹ dákun mo kàn fẹ́ lò ní o ọ pè mí jọ́nà ni oníwàásíyà mi fún ọ tó o bá ti lọ Mọ́kà ọ gbọ́dọ̀ sọdún lé yàtà. Allah. wàásíyà ẹlẹ́ẹ̀kejì gbogbo ilé tó o bá fẹ́ kọ́ tó o fi ṣe bísíǹsì lọ́kọ́ síta ọ̀gbọ́n ilé tó bá gbé inú ilé mi ni ọkọ sí má jẹ́ sí ọ̀dá lé mi bẹ́sẹ̀ bá dá lé mi ní yáfì rẹ̀. Ọlọ́run ó tó sànú yàn kẹ́sì ọmọ dání rẹ̀ kìí ṣe gbígbàdúrà kékeré. Ẹ wá wà lájẹ́ àgbà lájòkó bìgbà wọn ọ̀lọ́ yìí. Ẹ wo ṣé Ádámù lọ́dà bí ìgbà tí wọn ò kó òun Ọlọ́run mọ́sà yọ́nú sí wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ó ṣe kúṣe mi fún wa. Rọ́bìnrin ìsọ́tì àmọ́ ẹ̀. ẹ wò ó.